Today is 31st of December 2024. Tottenham Hill Station. The United Kingdom. United Kingdom. This is where I work. Modupe. I appreciate you. In fact. Up to now, one more boat in a Jeep. Boat in a SUV. Order to so from a minister of follow hookups. Of follow rich who washman. It's terrible. Oh, I'm not going to buy it. I'm going to be busy. Church. Things is working in their country. Security. You understand? Only drink and buy anything. Many things will sell in the airport. Learn a lot. Mo rí pé a rí Canadian, Egyptian, India, oríṣiríṣi ìlú. Ṣé èdè kan ni gbogbo wọn sọ bàbá mi? Rárá. How many countries ló sọ English? Alika. Bóyá ló pé 5. Kálukú ń sọ èdè tiẹ̀ tán fi ń tún wọn sí. Nǹkan tó wọ́n, ẹ̀fọ́ di nǹkan tó wọ́n lọ́jà. Ẹ̀wà di nǹkan tó wọ́n, àgbàdo wọn, gbogbo nǹkan wọ́n, gàrí wọ́n. Nítorí pé kí ni àwọn bàbá wa ò lè lọ sóko, kò sí security, kò sẹ́ni tẹ́n. Báwọn mọ̀mọ́ wa tán ń ṣe ohun ọ̀gbìn tá à ń jẹ tán bá lọ ní oko, Fúlàní ó jí wọn gbé wọn rẹ́pù wọn. Kò sẹ́ni tó free. Nígbà kan táwa gbọ́njú, tá bá jí a lè wà lálẹ́, tá máa sùn níwájú ilé bàbá wa. Tó jẹ́ pé ìgbà bí tẹ́ bá kéèyàn tó jí lè tago 5 aago 6 tí ó sẹ́ni kankan tí ó jí gbé tí mo lè jí láago 3 kí ni mo lọ sóko wa tí ó sẹ́ni kankan tí ó disturb yín tí ó sẹ́ni tí ó dá yín lọ́nà gbogbo sí èyàn ò lè dẹ́rọ ẹ̀wò mọ́ tó bá gbẹdà láti Èkó sí Ọlọ́run bọ̀ bá dẹ̀ wàhálà ni tí wọ́n bá dá ẹ lọ́nà tó gẹ̀ẹ́tì àní tó bá ti kọjá tó gẹ̀ẹ́tì àní dé àwọn dánadáná máa wà ń bẹ̀ tán àwọn Fúlàní òkun bẹ̀ tó kó bọ̀já náà tó jiyàn gbé wọn nìkẹ́ mọ́ lọ gbé mílíọ̀nù wá so ìdí nìyí gbogbo àwọn tó láwọn jó lórí wọn kẹ́ ń wò wọn ò ṣe ohun tó yẹ kó ṣe fún wa security fún wa ní nǹkan kan tá a lè sọ pé tó pàápàá jùlọ security wà very important àwọn tó wà lókè òkun ò lè wálé tán bá fẹ́ wálé ẹ̀rù ń bà wọ́n pé kán mọ́ já wọn gbé kán mọ́ ṣe jàǹbá fáwọn kò yẹ kó rí bẹ́ẹ̀ so gbogbo wa láti fọwọ́sowọ́pọ̀ láti jà fún ẹ̀tọ́ wa kò sí security lórí ilẹ̀ wa tí ò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ rárá kò bójúmu rárá gbogbo wa láti fọwọ́sowọ́pọ̀ láti jà fún ẹ̀tọ́ yìí ó di dandan ká jà fún ó wà very important ká jà fún ẹ̀tọ́ wa ẹ jọ̀ọ́ mo rọ̀ wá lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà ẹ jẹ́ àjọ dìde ẹ má jẹ́ ká bára wa jà ẹ má jẹ́ ká búra wa o ẹ má jẹ́ ká búra wa tẹ́nìkan bá ń pariwo wípé ìlú ò da nǹkan wà òkè kí ló tà pẹ́ nìyẹn ká bí pé kí ni ìwọ rí kájọ fọ̀rọ̀ jomi tó rọrọ̀ kájọ jókòó kájọ fọ̀rọ̀ jomi tó rọrọ̀ kájọ bí ọ kí ni ìwọ rí kí òkè ọ̀nà wo la lè gbà báwo la ṣe fẹ́ sí tí kò fi dáa kì í ṣe pé kákan bọ́ sórí íńtánẹ́ẹ̀tì ká mọ bára wa jà ká mọ búra wa ká mọ kí ló dé tá à ń búra wa táwa ọmọ Yorùbá tá à jẹ́ kó rí wa nálé ká pera wa jókòó ká bára wa sọ̀rọ̀ láàrin mi àti ẹ àtiwọ́ tó ń gbọ́ mi àtiwọ́ tó ń wò mí ṣé ìlú Nàìjíríà lálàáfíà ṣé security wà Nàìjíríà ta lè sọ pé ohun tó fi láàrin mi àtiwọ́ tó ń wò mí tó ń gbọ́ mi tó ń bú mi lọ́wọ́lọ́wọ́ tó lórí mi ò pé tó ní mi mọ tí mò ń ṣe àtọwọ́ tó ní mò ń wà tí màá jẹ tí mo dẹ̀ ju wọ́gẹ́ lọ níwọ̀ tó tó mi tó lé mi wà tí màá jẹ tó ń bú mi tó ń sọ oríṣiríṣi wọ láàrin mi àtiwọ́ tí wọ́ gangan tó tí wọ́ sọ lálàáfíà nínú ọkàn rẹ so o lè rìn kó yẹn nílùú bàbá rẹ so o lè jáde nínú ilé ẹ lálẹ́ kó pọ̀ ń lọ sí ibi báyìí kọ́kànlá ó balẹ̀ so o lè ṣe irun tó wù ẹ́ sórí kọ́ mọ́ mu ẹ ní yàwó sọ fún mi so o lè wọṣọ o lè gbé mọ́tò tó dáa kó o rìn gbòòrò kọ́ mọ́ pé ẹ lólè tàbí kó pé ẹ yàwó àbí kó pé ẹ ní kankan kọ́ mú ẹ